Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 22 títí dé 24. Ó kà báyìí: nígbà tí ó sì ti wí èyí tán, ó lọ, ó sì pe Màríà arábìnrin rẹ̀ sẹ́yìn wípé, Olùkọ́ dé, ó sì ń pè ọ́. Nígbà tí ó gbọ́, ó dìde lọ́gán, ó sì wá sọ́dọ̀ rẹ̀. Jésù kò tíì wọ ìlú, ṣùgbọ́n wà nínú ibì kan náà tí Màtá ti pàdé rẹ̀. Nígbà tí àwọn Júù tí ó wà lọ́dọ̀ rẹ̀ nínú ilé tí wọ́n ń tù ú nínú rí Màríà tí ó dìde kánkán tí ó sì jáde, wọ́n tẹ̀lé, wọ́n ṣe bí ó ń lọ sí ibojì láti sọkún níbẹ̀. Nígbà tí Màríà sì dé ibi tí Jésù wà, tí ó sì rí i, ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó wí fún un pé, Olúwa, ìbá ṣe pé ìwọ ti wà níhìn-ín, arákùnrin mi kì bá kú. Nígbà tí Jésù rí i tí ó ń sọkún, àti àwọn Júù tí ó bá wá ń sọkún pẹ̀lú rẹ̀, ó kérora nínú ẹ̀mí, inú rẹ̀ sì bàjẹ́. Ó sì wí pé, níbo ni ẹ̀yin gbé tẹ́ ẹ sí? Wọ́n sì wí fún un pé, Olúwa, wá wò ó. Jésù sọkún. Nítorí náà, àwọn Júù wí pé, ṣáà wò ó bí ó ti fẹ́ràn rẹ̀ tó. Àwọn kan nínú wọn sì wí pé, ọkùnrin yìí, ẹni tí ó la ojú afọ́jú, kò lè ṣe kí ọkùnrin yìí má kú bí? Nígbà náà ni Jésù tún kérora nínú ara rẹ̀. Ó wá sí ibojì, ó sì jẹ ihò, a sì gbé òkúta lé ẹnu rẹ̀. Jésù wí pé, ẹ gbé òkúta náà kúrò. Màtá, arábìnrin ẹni tí ó kú náà wí fún un pé, Olúwa, ó ti ń rùn nísinsìnyí, nítorí pé ó di ọjọ́ 4 tí ó ti kú. Jésù wí fún un pé, èmi kò tí ì wí fún ọ pé, bí ìwọ bá gbàgbọ́, ìwọ yóò rí ògo Ọlọ́run. Nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a tẹ́ ẹ sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè, ó sì wí pé, Baba, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ tèmi. Èmi sì ti mọ̀ pé ìwọ á máa gbọ́ ti èmi nígbà gbogbo. Ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí, kí wọ́n bá lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán, ó kígbe lóhùn rara pé, Lásárù, jáde wá. Ẹni tí ó kú náà sì jáde wá, tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀, a sì fi gèlè dì í lójú. Jésù wí fún wọn pé, ẹ tú u, ẹ sì jẹ́ kí ó máa lọ. Nítorí náà ni ọ̀pọ̀ àwọn ènìyàn tí ó wá sọ́dọ̀ Màríà tí wọ́n rí ohun tí Jésù ṣe gbà á gbọ́. Olùkọ́ni dé, ó sì ń pè ọ́. Ayọ̀ ńlá àti ìdùnnú ni ó jẹ́ fún ẹni tí ó ń wo ojú Olúwa fún ohun kan, láti mọ̀ pé Olúwa dé. Kíyèsí àwọn ìgbésẹ̀ ìgbàgbọ́ tí ó gbé nígbà tí Mátà sọ fún un pé Olùkọ́ni dé, ó sì ń pè ọ́. Ìkíní, ó dìde lọ́gán, ó wá sọ́dọ̀ Jésù, ẹsẹ̀ 29. Ìkejì, ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ẹsẹ̀ 22. Ó sọ ohun tí ó ṣẹlẹ̀. Ìkẹta, Màtá náà sọ tirẹ̀, ẹsẹ̀ 39. Jésù kérora nínú ọkàn rẹ̀. Ó fi ìmọ̀lára ìbànújẹ́ tí ẹ̀ṣẹ̀, Sátánì àti ikú fà fún ènìyàn hàn. Ẹsẹ̀ 23, 25, 28. Nítòótọ́, Jésù kò lè ṣàì báni kẹ́dùn nínú àìlera wa. Hébérù orí 4, ẹsẹ̀ 15. Àwọn tí ń ṣátá kò dí Jésù lọ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Ẹsẹ̀ 17. Kí ni ó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ 24?
Lẹ́yìn tí iṣẹ́ ìyanu tí kò ṣeé jiyàn ṣẹlẹ̀, tí Lásárù jíǹde, ọ̀pọ̀ àwọn Júù tí ó wá sọ́dọ̀ Màríà gbàgbọ́. Jésù ń wí fún ìwọ náà lónìí pé máa bọ̀. Bí ìwọ bá gbàgbọ́, ìwọ yóò rí ògo Ọlọ́run. Àdúrà: Olúwa, mo gbàgbọ́, fi ògo rẹ hàn nínú ayé mi. Àmín.